A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Muhammadu Buhari ti yan igbákejì ọ̀gá ọlọ́pàá yányán AIG Garba Baba Umar gẹ́gẹ́ bí àgbà olùbádámọ̀ràn fún àjọ ọlọ́pàá àjùmọ̀ṣe àti ìgbógunti ìwà ìfẹ̀míṣòfò International Police Cooperation and Counter-Terrorism Interpol ní iléeṣẹ́ mínísítà fún ọ̀rọ̀ ọlọ́pàá. Bí ó tilẹ̀ jẹ́ wípé Umar kò ní pẹ́ fẹ̀yìntì, ipò tuntun yìí yóò wà títí di oṣù kọkànlá ọdún 2024 gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe kọ. Nínú ìbuwọ́lù ipò yìí ni Buhari ti pe àkíyèsí sí ọmọ ẹgbẹ́ Interpol àtijọ́ AIG Kamal Subair tí ìjọba àpapọ̀ ní kí ó tẹ̀síwájú lẹ́yìn ìfẹ̀yìntì rẹ̀ ní ọdún 2018. Ó ní Umar ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀, òun sì ní ìgbàgbọ́ wípé yóò ṣe ju ti àtẹ̀yìnwá lọ nípa dídáàbò bo ohun ìjà, ṣíṣe alákòóso ẹnu ibodè àti gbígbógun ti ìwà ìfẹ̀míṣòfò fún orílẹ̀-èdè. Ní pàápàá jùlọ, lílo ipò rẹ̀ láti wá ààyè pàtàkì fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú iṣẹ́ Interpol. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Agbẹjọ́rò ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Abubakar Malami ti sọ lánàá wípé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tí wọ́n ti rò mọ́ ọ́fíìsì òun lẹ́sẹ̀ ni kì í ṣe òótọ́. Ó ní àwọn wọ̀nyí tí ó ṣe àpèdá wọn ní critics ti gbàgbé wípé gẹ́gẹ́ bí ipò tí òun dì mú, òun gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tí ó lọ pẹ̀lú ìlànà òfin. Ó tẹ̀síwájú wípé bí àwọn kan ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú ìgbìyànjú òun, bẹ́ẹ̀ ni àwọn kan ń fọn rere àṣìṣe òun kọjá ìlà. Ọlọ́run nìkan ló mú òun borí. Níbi ìfilọ́lẹ̀ àti ìkéde gbangba ìwé ìtàn ìgbésí ayé rẹ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Traversing the Turning Terrain of Nigeria's Justice Sector: My Travails and Triumphs, tí ó wáyé ní ìlú Àbújá ni Malami ti sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ó ṣe àfikún wípé òun ti sa ipá tóun pàápàá jùlọ lórí àtúnṣe òfin àti ìgbẹ́jọ́ kalẹ̀ nípa ìdàgbàsókè ọrọ̀ ajé àti ààbò. Agbẹnusọ fún ààrẹ àtijọ́ Reuben Abati ni ó ṣe àtúnyẹ̀wò ìwé náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ onípò pàtàkì ni wọ́n péjú pésẹ̀ sí ibi ayẹyẹ ọ̀hún. Lára wọn la ti rí gómìnà ìpínlẹ̀ Kebbi Atiku Abubakar Bagudu, olórí òṣìṣẹ́ fún ààrẹ Ibrahim Gambari, igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin Ovie Ọmọ-Agége pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣòfin. Bákan náà la rí àwọn alága fún àjọ EFCC, IPC, ICPC, CCB pẹ̀lú Emir ti ìpínlẹ̀ Kano Alhaji Aminu Ado Bayero àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àgbà amòfin Mike Ezekwome tí í ṣe agbẹjọ́rò fún olórí àjọ Biafra IPOB Nnamdi Kanu ti sọ fún ilé-ẹjọ́ gíga Supreme Court wípé ó ṣeé ṣe kí Kanu kú sí àkàtà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Lánàá ni Ezekwome sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìgbẹ́jọ́ Kanu. Ó ní Kanu ń ṣe àárẹ̀ tí ó pọ̀, ó sì nílò iṣẹ́ abẹ. Ó wáá rọ ilé-ẹjọ́ láti ṣe ìṣípòpadà rẹ̀ láti àkàtà DSS lọ sí ọgbà ìwà àtúnṣe kí ó lè ráàyè bẹ̀rẹ̀ ìtọ́jú. Ezekwome fi kún un wípé òkú kò lè ṣẹjọ́. Adájọ́ John Inyang Okoro wá fèsì wípé Kanu kò lè kú nítorí pé kò sí ààyè láti kọ ìgbẹ́jọ́ kí wọ́n sì dá a lẹ́yìn oṣù mẹ́ta nítorí pé ilé-ẹjọ́ yóò lọ fún ìsinmi láìpẹ́. Lẹ́yìn náà ni ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí. Kanu ni ó ti wà ní àhámọ́ láti orílẹ̀-èdè Kenya ní oṣù kọkànlá ọdún 2021. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn olùgbé agbègbè Ìṣẹ́rí ojúnà olówó ìrà ní Òjòdú Bágà ìpínlẹ̀ Èkó jí ní òwúrọ̀ ọjọ́bọ̀ àná pẹ̀lú kàyéfì ńlá. Ọ̀gbẹ́ni kan tí ẹnikẹ́ni kò lè sọ ohun kankan nípa rẹ̀ ni wọ́n bá òkú rẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ìhòòhò ọmọlúàbí. Òkú ọ̀gbẹ́ni náà gbalaja sí orí ìjókòó, orí rẹ̀ lórí ìjókòó dẹ́rẹ́bà nígbà tí ẹsẹ̀ rẹ̀ wà lórí ìjókòó ẹ̀gbẹ́ dẹ́rẹ́bà.
ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota dúdú ni wọ́n ti bá òkú ọ̀gbẹ́ni náà. Bẹ́ẹ̀ sì ni ẹnikẹ́ni kò mọ̀ ní agbègbè ọ̀hún. Ṣùgbọ́n àwọn tó ń kiri ọjà ní agbègbè náà sọ wípé àwọn ti kófìrí ojú rẹ̀ rí ní agbègbè. Aṣọ rẹ̀ àti ṣòkòtò rẹ̀ sì wà ní ilẹ̀ inú ọkọ̀ náà. Ìwádìí àwọn akọ̀ròyìn sí àgọ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti gbé òkú ọkùnrin ọ̀hún lọ sí ibi ìgbókùúsí. Pàbó ni gbogbo akitiyan láti bá agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin sọ̀rọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni aṣọ́lé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ John Danjuma ni a gbọ́ wípé ó ṣá ọ̀gá rẹ̀ àtijọ́ Boma Jumbo pa ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè GRA ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá. Jumbo ni ó jẹ́ olùdarí àtijọ́ fún iléèwé gíga fún ìṣègùn ní Port Harcourt. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé síwájú àkókò yìí ni Danjuma ń jẹ́jọ́ ní ilé-ẹjọ́ fún jíjí ẹgbẹ̀rún $10 láti ọ̀dọ̀ olóògbé yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò jẹ́wọ́ owó yìí, síbẹ̀ wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ wọ́n sì sún ìgbẹ́jọ́ síwájú. Èyí ni ó mú Danjuma lọ ká obìnrin náà mọ́lé ní òwúrọ̀ kùtùkùtù síwájú ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn tí í ṣe ọjọ́ Ẹtì, kí ó má bàa jẹ́rìí takò ní ilé-ẹjọ́. Danjuma rí ààyè wọ ilé ìdáná olóògbé náà níbi tí ó ti rí àdá tí ó fi ṣá olóògbé náà pa. Àwọn alábàágbé ni wọ́n rí i pẹ̀lú àpá ẹ̀jẹ̀ níbi tí ó ti ń gbìyànjú àti sá lọ tí wọ́n sì ké gbàjarè lé e lórí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Grace Iringekoko, sọ wípé lóòótọ́ ni ọwọ́ ti tó afurasí ọ̀hún, àwọn sì ti gbé ẹjọ́ rẹ̀ lọ sí ẹ̀ka ìwádìí ìwà ọ̀daràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Under-17 Golden Eagles ni wọ́n ti yọ bí jìgá kúrò nínú ìdíje ilẹ̀ adúláwọ̀ AFCON tí ó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Algeria. Nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Burkina Faso ni wọ́n ti ní 1-2 nínú ìpele tí ó kẹ́yìn. Ìdíje yìí wáyé ní àná lórí pápá Nelson Mandela. Àbájáde yìí túmọ̀ sí wípé Nàìjíríà kò lè ní àǹfààní láti kópa nínú 2023 FIFA Under-17 World Cup tí yóò wáyé ní oṣù kọkànlá níwọ̀nba ìgbà tí wọn kò ti ní àǹfààní àti dé ìpele kejì AFCON tí ó ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.